Àjọ VIO ti ṣe ìkìlọ̀ fún àwọn awakọ̀ ojú pópó láti rí dájú wípé gbogbo ìwé ọkọ̀ wọn ló pé pérépéré. Ẹ jẹ́ ká lọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún. Ìpè ti jáde sí àwọn awakọ̀ ní ìpínlẹ̀ Èkó láti tètè lọ ṣe àtúnṣe gbogbo kùdìẹ̀kudiẹ tó bá wà lára ọkọ̀ wọn, pẹ̀lú kí wọ́n jẹ́ kí gbogbo ìwé ọkọ̀ wọn àti ìwé àṣẹ ìwakọ̀ awakọ̀ pé pérépéré kó tó di wípé àjọ VIO yóò bẹ̀rẹ̀ iṣẹ́ wọn lákọ̀tun. Ẹni tó pe ìpè yìí ni alámòjútó àjọ VIO ẹ̀ka ti Èjìgbò, ìyẹn amójú ẹ̀rọ Sheriff Dúrójayé, lásìkò àpérò ìdánilẹ́kọ̀ọ́ tí àjọ ẹ̀ṣọ́ aláàbójú pópó ẹ̀ka ti Ìkọ̀tún àti Life Booster Foundation ṣe àgbékalẹ̀ rẹ̀ ní 20 oṣù kejìlá ọdún yìí. Amójú ẹ̀rọ Dúrójayé sọ wípé kò ná awakọ̀ lóhunkóhun láti yẹ gbogbo ẹ̀yà ara ọkọ̀ rẹ̀ wò kó tó jáde nílé, nítorí àjọ VIO kì yóò gbọ́ àwáwí níwọ̀n ìgbà tí onítọ̀hún bá ti ṣẹ̀ sí òfin. Nínú òfin Road Traffic Law 2012 tí à ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí, òfin fàyè gba VIO tí ẹnìkan bá ní ààyè níbi àwọn ìwé ẹ̀ tàbí níbi driver's license ẹ̀ tàbí àwọn nǹkan míì tá a lè fi torí ẹ̀ mú mọ́tò, òfin fàyè gba VIO láti wa mọ́tò ẹni lọ́nà sínú ọgbà wa. Now, àwọn èèyàn máa ń ṣe àṣìṣe kan nígbà ṣèbí omi ṣe expire ni mo ṣe lè lo fóṣù kan, mo ṣe lè lo fọ́sẹ̀ kan. Kò sí àyè bẹ́ẹ̀ nínú traffic law. Ẹni tí ìwé ẹ̀ bá ti expire, ń tó tọ́ fónítọ̀hún ni pé kó renew ìwé ọkọ̀ ẹ̀ kó tó gbé jáde. Àwa gẹ́gẹ́ bí ẹni pé èèyàn ni wá la máa ń fi ọgbọ́n inú wò tàbí fojú inú wò látara pé àwa considerate láti wò pé well ó ṣe expire lánàá ni. Irú nǹkan bẹ́ẹ̀ verbal enforcement la máa ń ṣe. Madam ẹ make sure pé lọ ṣe kíní yìí o, madam ẹ make sure pé ẹ lọ renew vehicle license yìí. Ṣùgbọ́n tó bá jẹ́ driver's license ni a ní jẹ́ kẹ́yìn náà kó bẹ̀. Òfin ní ẹni tó bá ti ní expired driver's license tàbí tó ní driver's license rárá, a gbọ́dọ̀ jẹ́ kó gbé mọ́tò ẹ̀ kọjá ibi tá a bá ti dá dúró yẹn. Ṣàlàyé yẹn mímọ̀. Òfin gba VIO láàyè láti gba mọ́tò lọ́wọ́ ẹni tí ó bá ní ààyè láti wá láti ibẹ̀ lọ sínú ọgbà wa títí tí ó máa fi ṣe nǹkan tí ó tọ́. Kò ṣàì mẹ́nubà pé kí àwọn tó ń lo ayédèrú ìwé àṣẹ ìrìnnà awakọ̀, ìyẹn driver's license, lọ ṣe ojúlówó ní gbogbo àwọn ibi tí ìjọba fọwọ́ sí láti àsìkò yìí di ọjọ́ 21 oṣù kìíní ọdún tó ń bọ̀. Kábàánì ẹni tó ní driver license àtijọ́ tàbí ìtọ́ ẹ pé ó kàn lọ bẹ̀ wọn ò yà ó kàn mọ́ owó fún yàn àti pásítọ̀ bí kan bá òun ṣe ni. Lagos State Government pẹ̀lú àjọṣepọ̀ Federal Road Safety àti MBA pẹ̀lú VIO wọ́n ti bẹ̀rẹ̀ ètò kan ní December yìí tí ó máa end ní 31st of January. Kí onítọ̀hún mú driver license yẹn lọ sí ibi tí a ti rí àwọn àjọ mẹ́tẹ̀ẹ̀ta yìí tí wọ́n ti ń ṣe driver's license. Kí wọ́n lè bá tún ṣe, wọ́n á review kìíní yẹn, wọ́n dẹ̀ máa tún driver's license yẹn ṣe fún on the 31st of January ló máa end. Lákòótán, ó wá ṣe ìkìlọ̀ fún àwọn awakọ̀ èrò agbègbè Ìjẹ̀gùn, Ìṣẹ̀rí Ọ̀ṣun ní ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ láti rí dájú wípé gbogbo ọkọ̀ tó nílò àtúnṣe ni wọ́n tún ṣe láì fàkókò ṣòfò, nítorí pé ọ̀pọ̀ ọkọ̀ ni kò láṣẹ àti rìn ní ojú pópó látàrí àìdúródédé wọn. Rájí Sekinat Ọláìdé ló ń jábọ̀ fún tẹlifíṣàn Orísun.